wọ́n mọ ọ̀nà tí wọ́n dá, wọ́n mọ ipa tí wọ́n kó, wọ́n mọ how this Nigerian country báwo ni wọ́n ṣe benefit níbẹ̀, báwo ló ṣe benefit wọn, wọ́n mọ benefit tí wọ́n rí níbẹ̀, wọ́n mọ ohun tí wọ́n rí níbẹ̀, wọ́n mọ ohun tí wọ́n gbà níbẹ̀. Ó ló jẹ́ kí Ahmadu Bello kó ní o sọ tiẹ̀. Ahmadu Bello sọ̀rọ̀ burúkú ní October 12, 1960, 12 days to the independent, 12 days sí independent tí wọ́n Nàìjíríà gba independent, ọjọ́ kejìlá tí Nàìjíríà gba independent, kẹ́nìkan dẹ̀ wò sùsùsùn kó dẹ̀ lanu orí burúkú ẹ̀ kó dẹ̀ sọ̀rọ̀ bàtúbàtú báyìí kalẹ̀. Ẹ rí pé nǹkan bẹ Nàìjíríà. Ahmadu Bello ó sọ̀rọ̀, Ahmadu Bello ó utter statement tó yẹ pé ó yẹ kí Nàìjíríà ó pín immediately. After 12 days of our independence, we got an independence in October 1st, 1960. Then Ahmadu Bello made an horrible, destructive, bad statement, arrogant statement, stupid statement, the statement that scatter everything today, the statement that ruined the Nigeria agenda today. This man made it October 12, 1960. Look at that statement, he said. And then that àwọn nǹkan wọ̀nyí ó sì ń ṣẹlẹ̀ sí wa dòní olónìí, a sì ń bá fà dòní, ó sì ń ṣàbúrú fún wa dì sí, ó sì ń kó bá wa dì sí, a sì wà lẹ́nu ẹ̀ dì sí, àti ìbọ́ lẹ́nu ẹ̀ dì sí, ìyẹ́ ẹ̀ sì ń jẹ́ àwọn Haúsá sì dúró lórí ẹ̀. Now nígbà tí n bá wá ka ọ̀rọ̀ ìtàn, màá wá mú fídíò tó fi ẹ̀rí ẹ̀ lélẹ̀ pé lóòótọ́ ohun tí Ahmadu Bello sọ yìí àwọn Haúsá sì ń dúró ti di olólùní. Kí Ahmadu Bello wí? Only the new nation called Nigeria. Èèyàn wa ní bàbá mi ṣe ètò yìí. Wasted effort. Today's topic. Wasted effort. Only the new nation called Nigerian should be an estate of our great grandfather Uthman Fodio. Only we must ruthlessly prevent a change of power. We must ruthlessly prevent the change of power because these people believe that they are born with power. And a stranger came to our land and dictate for us in our land because of the British made it for them. Because the British, a colonial master, made it happen for them because they are not the one who own that nation, but they made it happen for them. That is why Ahmadu Bello can open his mouth and said the new nation called Nigerian should be the estate of our great grandfather Uthman Fodio. We must ruthlessly prevent a change of power. We must use the minority in the north. Now, they have used the minority in north. They have destroyed the north. Wọ́n ti bà yé àwọn Hausa jẹ́. Governor Sokoto Fulani, Governor Zamfara Fulani, Governor Adamawa Fulani, Governor Kano Fulani, Governor Yobe Fulani, Governor Taraba Fulani. Only Borno nìkan ni wọ́n dúró tí wọ́n jẹ́ kí Fulani rí gbà. The rest Fulani ló gbà. The rest Fulani gbà. The rest Fulani. Wọ́n wá sọ àwọn the original indigene of that city, the original indigene of that city, the original indigene of that state. Wọ́n wá sọ wọ́n di Almanjiri. Only we must use the minority in the north as a willing tools. Then wọ́n dẹ̀ lò wọ́n lóòótọ́ as a willing tools, and the south as a conquer territory. Ilẹ̀ bàbá mi wọ́n fẹ́ lo south àti west as a conquer territory. They still have that agenda. Àníṣe àwọn gbọ́dọ̀ conquer ẹ̀yin wọ̀nyí, ẹ̀yin Yorùbá wọ̀nyí, ẹ̀yin Yíbò wọ̀nyí, àwọn gbọ́dọ̀ conquer yín ṣe, àwọn gbọ́dọ̀ conquer yín. They still believe that they can use a south as a conquer territory. Then kí ló wá sọ? Ó ní and never allow them to have control. Ó ní
as you never allow them to have control over their future. Now, do we have control over our future? Are they allow us to have control over our future? Do we really have a control over our future? Now, let's go and watch this Hausa lady. How he explained that the problem of Nigeria today, it is Hausa people, Fulani people. Now, just answer this question. Is it not a wasted effort? Let us listen to this beautiful lady. I don't mean to be rude. I don't want to be rude to anybody, and I don't want to disrespect anybody, and I don't want to insult anybody. What I'm saying is that is the real truth. The real problem of Nigeria, the real problem of Nigeria are Northerners. Northerners, Fulani, Hausa are the problem of Nigeria. They don't want our Nigerian progress. If they are not the one in power, then nobody can do it. It's only them that can do it. If you say you deprive Igbo people from having what is supposed to be theirs, allow them to go for their Biafra. If you say Yoruba people are not competent, they cannot rule Nigeria, allow them to go. Then we, the Northerners, should just stay and rule ourselves. If we kill ourselves, that's our business. You cannot say no, because Igbos, you think Igbos are thieves, Igbos are wicked, Igbos are this, they are that, they are this. There is no way that there's not the good, the bad, and the ugly. So if you cannot help the Igbos, allow them to go. If you cannot carry the Yorubas, if you don't want them to rule you, allow them to go. Then we, the Northerners, to rule ourselves. If it's going to be better. We are one Nigeria, so we want the best for Nigeria. So we should look at where we are going wrong so that we can perfect it. Ó ní tí ẹ bá ti mọ̀ wípé ẹ ò lè gbà pé the problem of Nigeria àwa tá a jẹ́ Hausa ni. The problem of Nigeria àwa Hausa yìí àwa ni problem Nigeria. Tẹ́ ẹ bá ti wá mọ̀ wípé now ẹ ti deprive Igbo lẹ́tọ̀ọ́ wọn. First of all, ẹ ti ẹ̀tọ́ Igbo ẹ ti deprive wọn ní ẹ̀tọ́ wọn. Àwọn Igbo ẹ ti deprive wọn ní ẹ̀tọ́ wọn. Ẹ rí wọn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé wọn ò lè ṣe kankan. Ẹ ti jẹ́ kí wọ́n rí ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn. Nígbà tẹ́ ẹ fún àwọn ènìyàn tí wọ́n ní ẹ̀tọ́ ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn, ẹ gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ wọn, ẹ ti deprive wọn lórí ẹ̀tọ́ wọn. Then kí ló kù? Then allow them to go. If he said these people are not good, they cannot do it, allow them to go. Let them go. Why are we still want one Nigeria? Nígbà tẹ́ ẹ bá sọ wípé wọn ò dá, ẹ̀yin lẹ́ni wọn ò dá, ẹ jẹ́ kí wọ́n máa lọ, ẹ allow wọn kí wọ́n máa lọ, ẹ release wọn kí wọ́n máa lọ, ẹ fi wọ́n sílẹ̀ kí wọ́n máa lọ, ẹ má wulẹ̀ deny wọn, ẹ sọ pé àwọn wọ̀nyí wọn ò dá, ẹ jẹ́ kí wọ́n máa lọ. Why are you still want them to be one Nigerian? Let them go. Allow them to go. Let them have their own way. Allow them to go. Hausa ò dá, Igbo dá, then wọ́n náà wọ́n fẹ́ wá bí Biafra wọn. Ẹ jẹ́ kí wọ́n máa lọ Biafra wọn. Ẹni Yorùbá ò dá, anáwa náà ò dá, kò sí wàhálà. Ẹ jẹ́ káwa náà ẹ jẹ́ ká máa lọ. Ẹ yọ̀ǹda wa náà. Ẹ yọ̀ǹda wa. Èwo làbúrò ṣé a máa ń sọ èèyàn máa ń sọ ẹran mọ́ran kí ẹ jẹ́ ká máa lọ. We don't want one Nigeria anymore. We want to go. Then kí ló kù? Ẹ jẹ́ a máa lọ. Kò sí ẹ̀ṣẹ̀ nú ẹ, wọn ò kì í múyàn sí, wọn à kì í dáyàn láàmú sí, kò sí aburú ń bẹ̀, ẹ jẹ́ ká máa lọ. Nítorí pé a ti mọ̀ wípé kò sí àjọṣepọ̀ kankan láàárín wa mọ́, kò sí ní tó jẹ́ àjọṣepọ̀ láàárín wa, a ò nífẹ̀ẹ́ ara wa, a ò fẹ́ ara wa, a ò jọ kí sọmọ ìyá kan náà, kí ló dẹ̀ tún kù? Ẹ jẹ́ ká máa lọ ni. Àwọn Yíbò fẹ́ lọ, ẹni wọn ò ní lọ. Yorùbá fẹ́ lọ, ẹ náà ní lọ. Kí wá ló wá kí ló dé? Ṣé dandan ni ká dúró tì ní? Ṣé dandan ni ká wà pẹ̀lú yín ni? Ṣé dandan ni ká bá yín ṣe ni? Ṣé dandan ni ká sọ pé dandan láì ẹ̀yin la gbọ́dọ̀ dúró tì ní? Ṣé dandan ni ká sọ pé ẹ̀yin ni? Ṣé dandan ni ká dúró tì yín? Kí ló dé tá a ṣe gbọ́dọ̀ dúró tì yín?
kí ni reason tá a ṣe gbọ́dọ̀ dúró tì yín ẹ jẹ́ á máa lọ ẹ yọ̀ǹda wa ẹ jẹ́ á máa lọ ẹ yọ̀ǹda wa ẹ jẹ́ á máa lọ a ò jọ papọ̀ níbi kankan a ò unite níbi kankan èdè wa ò yéra wa ìwà wa ò yéra wa ẹ̀sìn wa ò jọra a jọra wa we are not united in any single form then kí ló wá dé ẹ jẹ́ ká máa lọ ẹ má dá wa dúró ẹ yọ̀ǹda wa ẹ release wa ẹ fi wá sílẹ̀ ẹ jẹ́ á máa lọ ẹ jẹ́ ká lọ ní àlàáfíà ẹ jẹ́ ká lọ pẹ̀lú ìdùnnú ẹ jẹ́ ká lọ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ẹ má jẹ́ ká lọ pẹ̀lú wàhálà ẹ má jẹ́ ká lọ pẹ̀lú ogun ẹ̀yin haúsá wọ̀nyí ẹ̀yin fúlàní wọ̀nyí nàìjíríà kìíní kan nàìjíríà kìíní kò ta ló sọ fún ẹ pé kó wà negotiable ta ló sọ fún ẹ bẹ́ẹ̀ táyé níbo ló ti gbọ́ pé wọ́n ń ṣẹlẹ̀ níbo ta ló sọ fún ọ ìyẹn wo ló wí fún ọ níbo ló ti gbọ́ pé nàìjíríà yìí o àti pé wà nígbà tán rẹ wèrè òpònú dídìrín wo it's just a mere play child play ló máa jẹ́ fílẹ̀ tó ṣẹlẹ̀ ní Republic of Congo tẹ́ ẹ̀ bá jẹ́ ká ọ̀rá máa lọ láyọ̀ àtàláfíà haúsá ló fẹ́ náà rẹ̀ sọlẹ̀ yìí kí ló dé tẹ̀ jẹ́ ká lọ ẹ jẹ́ á máa lọ ẹ wò ó ẹ jẹ́ ká dé polówó ọjà wa ká tó wá bẹ̀rẹ̀ wasted effort àti débi tá à ń lọ a sì mú níkọ̀ọ̀kan ni a padà débi tá à ń lọ tẹ́rù ó sì bà yín wípé ṣé lóòótọ́ nìkan ṣẹlẹ̀ mo ń bọ̀ mi ò tí ì dé mo ń bọ̀ náà. olùlọ́jọ́ kẹwàá oṣù kẹwàá sẹ́fẹ̀ gbọ́ lọ́jọ́ tó ń sọjọ́ ìbí ọmọ aládìkún lóye Sunday Adéyẹmọ Jásọlá Àdìsá aka Ìgbòho Òòṣà nípa bí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìfẹ́ lọ́dọ̀ àpapọ̀ Yorùbá àti gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá lápapọ̀ lábẹ́ ààrẹ wa ọmọọba Adédayọ̀ Fáládé àti igbákejì ààrẹ ọmọ Kẹ́hìndé Àbẹ̀bí tí ń ṣe ìrọ́kẹ̀kẹ̀ ìgbáradì níbàámu pẹ̀lú ìfẹ́ àti ẹ̀mí ìforihàn fàgbékalẹ̀ àyẹ́sí ọjọ́ ìbí Ìgbòho fún tọdún yìí pẹ̀lú àkọlé Dinner with Ìgbòho bákan náà la ó mọ gba ọba ògbóni àgbáyé lálejò Tajudeen Ọlárẹ̀wájú Àjàlá láti wá ṣe àyẹ́sí fún olóyè Ìgbòho lọ́jọ́ náà tí ó wáyé nínú gbọ̀ngàn ńlá ní London Kensington 179 to 199 Holland Park Avenue London W114 United Kingdom bẹ̀rẹ̀ látago 7 ìrọ̀lẹ́ ẹlẹ́lẹ́dago 12 òru bákan náà láti ń kí wa kú ìmúrasílẹ̀ ìwọ́de làmìlaka tẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn tí ó wáyé nílùú ọba 1 million rally in London lọ́jọ́ 12 oṣù kẹwàá tó jẹ́ ọjọ́ kẹtàdínà pẹ̀lú Ìgbòho lẹ́yìn Tọ́láyọmí Kóìkí àti kan lára rẹ̀ ó máa ṣàkóso rẹ̀ pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan àwọn àlàkalẹ̀ ìrọ̀rùn nípa bá ṣe máa fi ọkọ̀ àjàgbé ńlá ní London route bus gbé àwọn àgbààgbà àti àwọn abarapá gbogbo láti BBC in Oxford Street títí tí ìwọ́de ó fi parí sí Paris Trafalgar Square tó bá wá di ọjọ́ 13 ọjọ́ 4 Dinner with Ìgbòho láwọn máa ṣàbẹ̀wò lọ sí ìlú Manchester gan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí láti dá state voluntarily ẹ lè pè tàbí kẹ́ WhatsApp Ọláyọmí Kóìkí lórí +447 594 050 979 yàtúbí lórí +447 570 320 030 Tóyìn Ọláoyè lórí +447 896 018 764 lápapọ̀ ọmọ Yorùbá àgbáyé pátápátá ní àwọn ẹgbẹ́ ìfẹ́lọ́dún àpapọ̀ ọmọ Yorùbá ṣe ń kí ọmọ aládìkún wípé ẹ kú ọdún ẹ kú ìyèdún a sì ń ṣàmọ́dún sẹ̀mí ìtayà tọmọ Yorùbá World Media ló ń kéde lórúkọ gbogbo ọmọ Yorùbá pátápátá. Are you in dire need of a herbal remedy to your health challenges? Then the solution you've been praying for is finally here in Jigsmore Health Drink. Jigsmore Health Drink, brewed from the finest sap found in Aloe Ferox plant, which is grown in the Western Cape of South Africa. It is your shop log to fighting and defeating all kinds of chronic diseases from STDs, fibroid, ulcer, migraine, diabetes, cancer, infertility, HIV, now ẹ káàbọ̀ sí abala kejì ètò yìí mo kí àròlé bàbá 1010 pé ẹ ṣe tí ẹ ń bá wa darapọ̀ mọ́ orí ètò bẹ́ẹ̀ náà ni mo kí Àkàlàmàgbò àti Ajíbóyè Najim ẹ ṣe gan ni tí ẹ ń bá wa darapọ̀ mọ́ ètò yìí mo kí ẹ ṣe gan ni ẹ jẹ́ ká padà àkàlẹ̀ ètò wa tòní tọ́pìkì ẹni a pè ní wasted effort. Now a ti sọ nípa àwọn